bí àṣírí tí ọ̀kan lára àwọn olóṣèlú àti èèyàn pàtàkì ilẹ̀ haúsá tó ti fi ìgbà kan rí jẹ́ sẹ́nitọ̀ tí ó ń ṣojú agbègbè kaduna àárín gbùngbùn kaduna nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá ìyẹn the former senator representing kaduna central at the national assembly ìyẹn sẹ́nitọ̀ shehu sani. Bí àṣírí tí bàbá náà bí àṣírí tó tú tó bá fi jẹ́ òótọ́ á jọ wípé ààrẹ bọ́lá ahmed tinubu kí ara bẹ́ẹ̀ kó lọ tún ara mú kódò má bàa gbẹ́rìrì lọ àti wípé kí bàbá náà kó lọ múra kó sì lọ ṣiṣẹ́ takuntakun nítorí pé àwọn haúsá wọn ò gba tiẹ̀ mọ́ gbogbo ọ̀nà tí wọn yóò sì fi yọ kúrò nípò ló dàbí pé wọ́n ń wá báyìí. Kì í ṣe ìròyìn mọ́ pé ààrẹ bọ́lá ahmed tinubu ó ti di ààrẹ látọdún 2023 tó sì jẹ́ wípé ìbò àwọn ará òkè ọya èèyàn northern nigeria ìní ó gbé ààrẹ bọ́lá ahmed tinubu ló gbé wọlé nítorí pé ìbò tó rí ń bẹ̀ ó pọ̀ ju apá gúúsù orílẹ̀-èdè nàìjíríà lọ ìtàn pè ní southern nigeria. ṣáò látìgbà tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ti wà lórí àlééfà ní awuyewuye mà ti ń lọ láàrin àwọn alágbára ilẹ̀ haúsá tí wọ́n sì ń fẹ̀sùn kan ààrẹ bọ́lá ahmed tinubu wípé ó ti pa àwọn tí ìyún pé ó gbàgbé olóore kò ṣe dáadáa sí àwọn àti pé ẹ̀yà yorùbá tó ti wá àwọn ló gbé lórí àwọn àti gbogbo ẹ̀yà tó kù èyí tí àwọn kan nínú wọn fi ń lérí pé bó ti wù kó rí àwọn ò ní jẹ́ kí ààrẹ bọ́lá ahmed tinubu àwọn ò ní jẹ́ kó rí sáà kìí ṣe. ṣáò shehu sani ó ti sọ̀rọ̀ ó ti tú àṣírí nǹkan tí àwọn haúsá tí wọ́n ń sọ nípa ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n sọ nípa ẹ̀ lásìkò yìí bẹ́ẹ̀ ló jẹ́ pé orí ẹ̀rọ ayélujára òun ló gbé ọ̀rọ̀ náà sí káwọn èèyàn lè mọ̀ pé ọ̀rọ̀ ọ̀hún kì í ṣe ìròyìn ẹlẹ́jẹ̀ ló ń sọ nípa ẹ̀. ǹjẹ́ kí ni shehu sani kí ni ó lọ kọ nípa tinubu inú ti jẹ́ kó dì í mọ̀ pé bí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà bó ṣe rí tó mẹ́hẹ̀ kọjá sísọ lásìkò yìí ọ̀tọ̀ ní ọ̀rọ̀ tí àwọn ará ilẹ̀ haúsá tó ń sọ nípa ẹ̀. shehu sani jẹ́ kó dì í mọ̀ pé lásìkò ọmọ àwọn ìyún ààrẹ àná lórílẹ̀-èdè nàìjíríà olóògbé muhammadu buhari tí ètò ààbò tó burú jáì lábẹ́ ló jẹ́ pé bí wọ́n ṣe ń jí ọmọdé gbé náà jágbàgbé tó ń pọkùnrin tó ń pobìnrin. ó ní gbogbo ọ̀rọ̀ tí àwọn ará ilẹ̀ haúsá lọ́dọ̀ àwọn tí wọ́n ń sọ ni pé àmúwọ́ ọlọ́run ni kádàrá ni bí àwọn èèyàn ṣe ń kú táwọn afẹ̀míṣòfò tí wọ́n ń pa wọ́n. ṣùgbọ́n shehu sani ó wá jẹ́ kó dì í mọ̀ pé gbàrà tí buhari tó ti kúrò níjọba tí tinubu sì ti gba ìjọba tó wá jẹ́ pé ètò ààbò náà kò sí ìyàtọ̀ bọ́n tó ṣe ń jiyàn gbé inú wọn pààyàn kiri. shehu sani ní ohun tí wọ́n sọ ní haúsá báyìí ni pé tinubu ìní kò kúnjú òṣùwọ̀n tó láti yanjú ìṣòro ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà. èyí pé shehu sani ní bí wọ́n ṣe ń sọ láyé buhari ọmọ àwọn pé àmúwọ́ ọlọ́run ni bó ṣe ń pààyàn tí ìfẹ̀míṣòfò dúró ó ní ti tinubu wọn sọ bẹ́ẹ̀ fún wọn ní kò kújú òṣùwọ̀n ní ti kò kújú